lónìí jálójáló ẹran jíjẹ àgùntàn lónìí kúràkú jàjà ẹnu lónìí kíńlákíńlá ọmọ aláṣẹ lónìí ká sọ̀rọ̀ ká fa kò mọ́ òkun yọ ọmọ aláṣẹ wo dé eléré ọba ṣèbí Dr. Kadijat Adébísí Ahmed Ṣítù ló sọjọ́ mi ni mo ṣe ní ẹja ká sọgọ́rùn káròdì onínúure màmá àbèjì okú ọdún ẹni láti kékeré yẹ ní gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kìíní ṣe bí lọ́jọ́ yìí rẹ àwa bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́run ọba tó tún jẹ́ kó o lé lọ́dún kan ìrìn àjò ogójì ọdún kò ń ṣe kéré mi àwa bẹ́ẹ̀ fi bàbí dùmàrè ó kú ọdún aya Jẹ́túnjí ọmọ òkè o ìyẹn ọmọ ọ̀dọ̀ fi lókè o tó lù sẹ̀gẹ̀ Ọlátúnjí ọmọ aládé ọba ó kú ọdún Kadijat mama Aiza mama Azima mama Aziza ó kú ọdún ògbóǹtarìgì lórí ètò ìlera lọ́lá Olódùmarè kó kéré oko bọ̀ wálé Kadijat ṣe bí ẹ̀gbọ́n rẹ̀ ọ̀wọ́n ìyẹn alájà Sadé àwọn kẹrán pè ní mò ń kẹ́lẹ́ ọlọ́mọ aláṣẹ wá bá ń kàbúrò mi mo bá dúpẹ́ pọlọ́run ọba tó jó lé lọ́dún kan Dr. Adébísí wọ́n kì í bí ológun ẹrú ọmọ aláṣẹ ó kì í bí ọlọ́gbọ́n ọ̀fà aya Túnjílọ́lá Olódùmarè ò ní kánjú kú ìwọ ti sọdún èyí kó ṣe tẹ̀mí ìtọkọtọmọ ni ọyẹ jáde lé bàbá rẹ jáde bí wọ́n gbé bí ẹ lọ́mọ Mushin àti Bùdúrú òjìnà ibi káwá wọ mọ́tò níbẹ̀ Adébísí okú ọdún ọmọ onímùsìn àjínà ọmọ onímùsìn ànádòru okú ọdún ọmọ òwòye sẹ́sẹ́ nìbà ìyá ọmọ olóyìnbó ànádòru ìran abáyín lolúgbòjò ajagbalúra èmi wọ́n lọ́ máa dálẹ̀ gbèsè ewùrà ìwọ́n lọ́ máa dálẹ̀ gbèsè wùrẹ́gẹ́ èmi wọ́n lọ́ máa lágogo jẹ́ ọmọ adigbolujà Adébísí járe kòròdú lé màmá rẹ̀ èmi wọ́n lọ́ mọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ rúmọlẹ̀ tí í fèlè jà okú ọdún ọmọ akíngún kẹrù ó bonígbó lókú ọdún ọmọ akílọ́nà kẹrù ó gbára ọ̀nà èmi wọ́n lọ́ máa ṣàlìyàn bí ẹni tí òróbìnrin rí bí ogun aya ń bẹ ńlé ọgbọ̀n àlè ń bẹ ń ta okú ọdún ọmọ oníṣu mẹ́fà ńlé méjì jíjẹ méjì títà méjì tó kù náà báyé bí bòrìṣà tí ò lè yín ìwọ mọ bí abẹ ní bẹsù ìran àwọn àtẹlẹsẹ̀ wọn sì máa bẹ̀nà lọ́lá olúwa kọ́ fọwọ́ pawú kó fèrègì jóbi okú ọdún ìyá àbèjì okú ọdún ìyá ẹ̀dùnpálájà tí ń ṣeré orí igi ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí ọmọ méjì mọ́ jẹun rọ́ṣọ èkìtì àròdé jẹ́ ń lówó jẹ́ ń bímọ ìyá gbajúmọ̀ ọmọ tí gbà kúnlẹ̀ ìyá gbajúmọ̀ ọmọ tí gbà dọ̀bálẹ̀ bàbá àmọ̀rí ọdọọdún làárọ̀ kú ọdọọdún làárọ̀ àwùsọ ọdọọdún làárọ̀ bì lórí àtẹ kárí ẹni lọ́lá ọlọ́run lọ́lá olúwa ìwọ ò ní tètè kú kó o lè ṣèyí tó pọ̀ yàríyáyá ti yàrí àyà ti yà iná ní sàyà náà kọ́ wọn láyọ̀ pé àyà ṣe tiẹ̀ àmọ̀rí tó wá ń gbóhùn mi ìyá ẹ̀gbọ́n rẹ̀ wọ̀n Ṣadé ayé àṣàkà aya wọn ló mú apèrán ni mo ṣe máa ń sọ pé ewúrẹ́ òkòkò ló sọnù ló mú ẹ má fi lọ̀ mí tani bá wọn ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ òkòkò ló sọnù ló mú ẹ má fi lọ̀ mí tani bá wọn ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ mọ́mọ́bìnrin rọ̀pọ̀tọ̀ tó ṣèdí rètérètè tó bá sọnù ló mú ẹ má wulẹ̀ mẹ́lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ni ẹran kó lè yá ọmọ òun ò jalè òun bẹ lágbàlá bàbá ẹ̀yìn àwọn gan ni wọ́n ní kí n fèyí kì í dédé ọmọ aláṣẹ ló kọ́ tèmi àlàbá yín tí ò ní bèjì ó ní ẹ̀rẹ̀ bára wa ṣe ẹjẹ́ àjọ sàmì ẹ̀.